ṣàgbèrò sí. ohun tí mo kórìíra láyé ni pé kéèyàn máa tírẹ́tì mi kí n tó sí ojú síta ló ti máa ń tírẹ́tì mi lábẹ́ aṣọ tẹ́yìn ọmọ. omi pé lágbègbà òru. ìgbà tí mo bẹ̀rẹ̀ tẹ́rò tí pọ̀ ń bẹ̀ báyìí àwọn èèyàn máa ràn mí lọ́wọ́ lọ́tún lọ́sì encourage mi láti wọ́kẹ́ra ẹgbẹ́lẹ́ ẹ̀fọ́ra káàdì ẹgbẹ́lẹ́ ẹ̀fọ́ra dátà mú mọ̀ pé ní nàìjíríà dátà máa ń wọ́n gan ẹgbẹ́lẹ́ ẹ̀fọ́ra dátà tẹ́nu ọmọ ológun lọ́kọ́ sọ pé káwọn èèyàn máa ràn mí lọ́wọ́ mọ́ láéláé. She affected my life negatively but I didn't say anything. tẹ́nu ọmọ ológun ń bẹ nínú àwọn tó jáde tó ní káwọn èèyàn máa wò mí mọ́ kí wọ́n má gbọ́ mi mọ́. òun ló wà nínú àwọn èèyàn tó pollute mind àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé kí wọ́n má ta sí mi kí wọ́n má gbọ́rọ̀ ẹnu mi kí wọ́n má wò mí mọ́. But I didn't say anything. láti ìgbà yẹn mi ò sọ nǹkan kan mo nígbàgbọ́ nínú ọlọ́run pé ẹni tọ́lọ́run ò bá fà wálẹ̀ ayé kan ò lè fà wálẹ̀. ènìyàn yẹ ṣàwọ̀rẹ̀ wò. èmi kàn wá sọ kékeré bí títí ní kónkóló díẹ̀ lónìí ẹ ti wá fẹ́ máa sọ̀rọ̀ àlùfàǹsá ẹ má gbé débi o ẹni tí ò bá fẹ́ kọ́ lọ́wọ́ nà ní pàṣán lórí. ẹni tí ò bá fẹ́ kọ́ lọ́wọ́ fìyà jẹun fìyà jẹ àrọ́mọdọ́mọ ẹ má dá sí i ọ̀rọ̀ yìí ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó pọ̀ gan-an. ọ̀rọ̀ yìí ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o aláǹkàlì tó pé. lẹ́yìn ọmọ ológo ló tì mí jáde kúrò nínú Yorùbá Nation Agitation Media our presenter. àìmọye ìgbà ni wọ́n bá wa parí ìdámbẹ́ àwọn tí ò mọ̀ pé nǹkan ń bẹ láàrin wa ti mọ̀ pé nǹkan ń bẹ láàrin wa from there. ẹ̀yin kínní nǹkan kan wà láàrin yín o àwọn àgbààgbà ti pè wá láti bá a parí ìjà rí tí ọ̀jẹ̀ kan rí parí. tí n bá wá dákẹ́ mọ́lé láti ẹjọ́ ìkíṣe tí wọ́n sọ ni wọ́n mọ ọ̀rọ̀ tó sọ lánàá ló múnú bí mi torí ó sì nígbàgbọ́ wípé mi ò tó ń mú mi ò lè bá ń sọ̀rọ̀ mi ò lè sọ̀rọ̀ sóhun. so kí ni wá ń bẹ́ẹ̀ táwọn tírẹ́tì ara wa ẹni tí wọ́n bá ṣe tótó mẹ́lẹ́tò níta gbangba tiwa sáfẹ́jì òkú ti torí ẹ̀ náà ọmọ ọlọ́mọ ń bá ìgbésí ayé ẹ̀ lọ ni bákan náà ni bọ̀bọ́ ọjọ́ òní náà táwọn òbí ṣe ń lo òkè tí ń lọ́lẹ̀ ayé ọ̀parẹ́ nítorí ẹ̀. àyébáyé wọn ti gbé fọ́tò jáde tí ẹnu wọn tán dàbí ti gbé fọ́tò wọn jáde òtórí ẹ̀ lọ bọ́ sómi ọ̀sà. afẹ́ra wa rí ìyẹn ò túmọ̀ sí wípé ká para wa àbí ká gbẹ̀mí ara wa tàbí ká máa lédò síra wa. kékeré ni mo sọ omi ọ̀sọ́ 1% nínú 100% nǹkan tí mo fẹ́ sọ ẹni tó bá mọ̀ ẹ̀ sọ fún ìní dákẹ́ fún kọ́ mọ́ sọ̀rọ̀ kọ́ mọ́ fún mi lésì ó máa wí ni. àṣìgbè máa ṣe. wọ́n bá dá mi lóhùn lónìí wọ́n wàá fún ní last warning lọ́la àbí kí n wá fún ní red card lọ́la ó tó dìbẹ́ǹ lórí orí ọ̀fẹ́ tọ́lọ́ ń bá fi jí mi. àṣìbàjẹ́ bọ́lọ̀ ń bá tẹ̀mí lọ́kàn mọ́lẹ̀ pé ní sùúrù sí ní sùúrù mo lè fún ní another yellow card kó pé méjì. lẹ́yìn ẹ̀yọ́ gba red card bombshell ni ẹ trust mi. lẹ́yìn bombshell yẹn ẹ̀ ní gbọ̀n kankan mọ́ lẹ́nu mi kọ́ tàkìtì láti bí kò forí gúnlẹ̀ dọ̀la mi ò ní yà sọ́dọ̀ ẹ̀ mọ́ títí táyé òfin parẹ́. dálẹ̀ abalẹ̀ lọ́wọ́ ẹ̀wọ̀n nìyẹn. ṣùgbọ́n tó rò pé òṣè bàjẹ́ kò tọ́lọ́ ń bàjẹ́ láàrin ìṣẹ́jú kan. ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin tá à ń fi pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín ló ní òsì ó ti hàn sáwọn èèyàn kan from ẹ̀wù ráyé lóde náà. so tẹ́ni ọmọ ológo ìyàwó mi ni ọ́. àwọn èèyàn la gbọ́dọ̀ stop ilé wọn ní kí n take it easy náà mo take it easy ni ọlọ́run ọba mi ń gbọ́. you are just too aggressive lọ reduce ẹ̀. ṣé ò ráyè lóde náà. wọ́n ẹ̀kọ́ tó di pé màá lọ tẹ́ni ọmọ ológo sọ̀rọ̀ nípa pé àwọn nǹkan tó jẹ́ kó máa àtáàkì mi ni pé October 1st ọdún tó lọ lọ́hún tó lè Sunday adé ọmọ Ìgbòho fẹ́ jáde mo bẹ̀rẹ̀ sí sọ pé kó má jáde dọ̀sí mi wípé ẹni tí mo pè lẹ́gbọ̀n mi ò gbọ́dọ̀ advice ẹ̀ at the end of the day mo advice ẹ̀ mi ò advice ẹ̀ sóhun kan ní target ni ẹ tì síta àti síta mo tì síta àní ọmọ ẹjọ́ lọ à ń wẹ̀yìn rẹ ń bolo lóye Sunday adé ọmọ Ìgbòho wà lónìí sọ̀rọ̀ tí mo wá sọ ń gbà náà sí ọ̀padà jẹ́ jáde pé ojú ń bẹ lára ẹ̀ àwọn amútàǹkì àwọn sọ́jà àwọn ti wà nílẹ̀ ń bàdàn ṣé àwọn sọ́jà yẹn ò wá jáde lọ́jọ́ kejì ṣé wọn ò kó amútàǹkì lọ sí tòsí ilé ẹ̀ lọ́jọ́ kejì
sáwọn ọlọ́pàá ọ̀ patrol náà ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́jọ́ kejì lọ́ọ̀tọ́bà 1st yẹn. that means ohun tí mo rí mọ̀ ń sọ this same Tani ọmọ ológo ló máa kọ́kọ́ àtáàkì mi. ẹ wò gbà tán mọ́lóyè Sunday tán àfẹ́ tán àtáàkì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. ẹ wo ipa tí gbogbo wa kó kán tó lọ kóòtù, kán tó rìlíìsì wọn, kán tó mú wọn jáde, kán tó padà wálé. ẹ wo ipa tí gbogbo wa kó lórí àwọn èèyàn yẹn. still she insulted me lórí ẹ̀. wọ́n ní o ti pọ́n mọ́ mi jù màdé máa tó bá tó fẹ́ sọ̀rọ̀ kò ní àdírẹ́sì ẹ̀ dáadáa. wọ́n á máa sọ̀rọ̀ bótóbótóbótóbótóbótó bí ẹni pé mi pẹ̀lú ẹ̀ wà nínú ẹgbẹ́ ń gbígbà àbí tàjùmọ̀ gbélẹ́kọ̀ wẹ́ àti gbéra wa lẹ́sẹ̀ a lè fara wa rùngbọ̀n a lè pera wa lórúkọ. ohun tí wọ́n jẹ sóò ní ọ̀jẹ̀ ń gbọ́n pè mí lórúkọ kò fà mí nírùngbọ̀n bọ̀kọ̀ ẹ kó tó bẹ́ẹ̀ náà ó. now ìgbà tí wọ́n arrest olóyè Sunday Adéyẹmọ Ìgbòho this same time Tani ọmọ ológo ló kọ́kọ́ àtáàkì mi gbàm tí mo sáré delete fídíò yẹn mí délé mo sáré ṣe tán. ohun tí mo sọ náà ni majority wọn padà ń sọ lẹ́yìn o. but torí pé kì í sáwọn ló kọ́kọ́ break news yẹn they will first attack me. why? èmi ni leader yín, èmi ń pioneer yín lórí ọ̀rọ̀ sísọ yìí. afẹ́ tó bá fẹ́ boná Ọlọ́run mọ́ra lóko èmi ò dàbí ẹ̀yin aláìmoore aláàbọ̀ arámoore jẹ́. èmi jáde lánàá láti wá sọ wípé Esabod ó ṣáájú gbogbo wa láti máa sọ lórí social media very very true. Esabod ó lè sẹ̀mí ó lè sẹ́ ó lè